Ẹ kújọ́ méjì ò bàbá ọdẹ. Yes, sir. Ọdẹ ni yín. Ọdẹ ni díẹ̀ báyìí. Orúkọ yìí ti jẹ́. Olúṣẹ́gun Pópóọlá lorúkọ mi. Ọmọ ìlú wo ni yín? Ọmọ Mọdákẹ́kẹ́. Nílé wo ni Mọdákẹ́kẹ́? Ọlọ́nàdé ni. Ọlọ́nàdé. Èèbà. Bá a lọ̀gá yín tó kọ́ yín níṣẹ́ ọdẹ. Àwọn àgbà mọ́ sọ pé abínibí wọ́n yàtọ̀ sí ability. Ọdẹ bàbá tó bí bàbá tèmi, iṣẹ́ ọdẹ ní í ṣe. Ọdẹ yánrán ni wọ́n. Ó sì pé wọ́n ń gbìyànjú. Ta ló gbé ìbọn lé yín lọ́wọ́? Ìgbà tí mo ti gbọ́njú tí mo mọ́ bá ìbọn ní pálọ̀ bàbá tèmi ni mo mọ́ wò pé kí náà ń fi kẹ́ní ìṣe. Ó ṣàwà díjọ́ kan lèmi náà wá màá mọ̀ yìnbọn. So èmi ọ̀rẹ́ mi kan wà lóko à ń pè ní Dìsù. Ó ti kìbọn yẹn láti ilé nígbà wá dójú ọ̀nà jẹ́ kémi náà yìnbọn yìí lónìí. So Dìsù lẹni tí mo gba ìbọn lọ́wọ́ ẹ̀yìn lákọ̀ọ́kọ́ para. Níjọ́ tẹ́ wá ọkọ yìí tí ìbọn kọ́ dún lọ́wọ́ yín kí lẹ fi pa? Ọlọ́run ṣeun. Ọjọ́ tí mo kọ́kọ́ yìn tí ìbọn dún lọ́wọ́ mi, òun gan ò ronú pé ẹni tí ò yìnbọn rí. Ó àrí igbó kékeré yẹn mo wá ní pé ọ̀kẹ́rẹ́ wà nù gbé mo wá ní ṣé yóò rù sí mi, ó lóun rù sí mi. Mo bá dúró. Ọ̀pẹ kékeré kan wà ńbẹ̀ tó nítì lórí. Ọ̀kẹ́rẹ́ yẹn kan kọ́ sáré wá ó gùn. Èkejì sáré wá ó gùn. Mo sáà nawọ́ sílẹ̀. Nígbà tí mo tún wá rí pé kẹta ń bọ̀, mo tún wá wò pé òkè lọ́dọ̀ àwọn yòókù rẹ̀ ní lọ. Mo wá nawọ́ sí àwọn tí wọ́n ti wà lókè yẹn. Bóun náà ṣe wá sáré dé tí ń gun ẹni yẹn lọ òkè báyìí. Dédé yóò dé ọ̀dọ̀ àwọn méjì yòókù tó ti wà lókè yẹn. Mo ṣe rìlíìsì ìbọn nù. Pẹ̀lú ògo Ọlọ́run mẹ́tẹ̀ẹ̀ta ló délẹ̀. Mẹ́tẹ̀ẹ̀ta lẹ pa? Mẹ́tẹ̀ẹ̀ta mo pa. Ìjọ tí bọ́ kọ̀ọ̀rọ̀ lọ́wọ́ yín. Tí ọkọ̀ lọ́wọ́ mi. Ọ̀kẹ́rẹ́ mẹ́ta lẹ pa? Ọ̀kẹ́rẹ́ mẹ́ta ni mo pa lẹ́ẹ̀kan ṣoṣo. Nígbà tẹ́ wá dọdẹ tán, bọ́ wá nírìn àjò ọdẹ yín láti lẹ́yìn ìgbà tẹ́ ti pọ̀kẹ́rẹ́ tẹ́ ti dọdẹ di òní. Láti ìgbà náà tí mo ti pa ọ̀kẹ́rẹ́ yẹn ló ti torí tẹ́lẹ̀ wọ́n mọ̀ pé kí n rúgbó sáwọn ni wọ́n wá ní pé eléyìí tí kò lẹ́ni tí ó mọ̀ rúgbó sáwọn. So àtìgbà náà ló ti di pé mi sì dábọn ní ṣùgbọ́n wọ́n á gbébọn fún mi pé ọya gbà. So bàṣà ṣe ń bá rìn àjò yẹn bọ̀ nù. Bẹ́ẹ̀ni. Títí ó fi di pé èmi náà dábọn ní fúnra mi tí mò ń dágbódẹ. Ńgbẹ́ wa ń dágbódẹ kí làwọn rírí yín lọ́kọ̀ọ̀kan ìjèjì? Ìrírí pọ̀ tí mo ti rírí. Torí ẹ̀ náà la fi wá báyìí. Àkọ́kọ́ tí mo rírí tó tiẹ̀ ṣèmi gangan ní kàyéfì. Níjọ́ yẹn báyìí mo lọ sí oko ìrọ̀lẹ́ ni. Bí mo ṣe wá ń lọ níbi ìpadò yẹn, mo ṣe déédéé gbọ́ wúrà tí kinní yẹn dìde ni. Mo nàgà sí mi ò rí dáadáa. Mo sáà ń rí pé ó ń tọ ẹgbẹ̀gbẹ́ odò yẹn lọ, èmi náà ń ṣẹ́bùrú ẹ̀. Bó ṣe ń lọ tí mò ń ṣẹ́bùrú ẹ̀. Nígbò yá bí mo ṣe rí gánbóró ni wá rí ọ̀yà lélẹ̀ bí mo ṣe nàbọ̀ sínú. Mo báyìí Ọlọ́run ṣe pé kí ìbọn dáhùn. Bí mo ṣe wá rí pé ìbọn dáhùn kinní oko ní ojú kan náà. Iná ti mú kinní. Bí mo ṣe fọ̀n kí n débẹ̀ báyìí kí n nawọ́ mú ńlẹ̀ báyìí. Àwọn esin tó dìde ó dàbí gbà pé kéèyàn sọ pé èèyàn lọ sí sọ́kàwé táwọn esin ọdẹ kankan tán kún yẹn gbogbo ẹ̀ ti kún fún esin ni bá náà rò pé kí ló dé. Ẹran tí mo fojú sìn dé àárín tí mo yìnbọn sí. Bí mo ṣe wá náà rò padà yẹn bí òun náà ṣe bẹ̀rẹ̀ sí tó ń ṣe wọ́nkú tí ń wọ́ lọ bó ṣe wọ́ lọ sí ìpadò yẹn. Mo wá wò pé nǹkan kan ń ṣẹlẹ̀ mo sì wá kúrò níbẹ̀ ni. So ìrírí tí mo rí nípa pé. Ṣé wàá gbé ọ̀yà yẹn ni? Mi ì gbé o. Kí ló dé? Ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ yẹn ó tún sọ nínú ẹ̀mí mi pé nǹkan kan ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n gbà mo wá dọ́dọ̀ àwọn tá a jọ ń dẹgbó ní wá sọ pé ó ń pòwe fún mi ni pé ẹran àdín lòun. Pé n ti ń pa lówe nù. Pé ká ní pé ẹni tí ó ti mọ̀ ń pa iṣẹ́ ọdẹ síwájú jù báyìí lọ ni pé ó ní nǹkan kan tó yẹ kí n ṣe kí n fi tọpasẹ̀ rẹ̀ kí n rí gbé. Ṣùgbọ́n èmi fi sílẹ̀. So ń gbò díjọ́ kẹta tá a wà débẹ̀ báyìí làbámbi tó kú sí ó ti rà bẹ́ẹ̀. Ìrírí yín àkọ́kọ́ nù. Bẹ́ẹ̀. Ìrírí yín kejì ńkọ́? Ìrírí mi kejì ọ̀sán bí ọwọ́ ìrọ̀lẹ́ lèmi pẹ̀lú ọ̀rẹ́ mi kan Wàsíù aṣáfẹ́jọ yọ́lẹ̀ lọ. So bá ṣe wá ń lọ lójú ọ̀nà a sì jọ ń tẹ̀léra wa tó wà lẹ́yìn mi tí ó ṣe pé ìrìn wa ò jìnnà síra. Èmi mo wà níwájú
ìbọn mi wà kíkì òun náà ìbọn tiẹ̀ wà kíkì tó bá ṣe wá ń lọ mi mọ̀ pé ó ti dúró ní ẹ̀yìn mi tí ò tẹ̀lé mi mọ́ èmi sì ṣáájú ẹ̀ bíi òpó náà kan nígbà ṣe dúró báyìí mo rí ìgalà tó dúró ní ẹ̀gbẹ́ ọ̀nà ìgalà rèé mo ṣe wá rí yẹn lẹ́mí wá lọ síbi pé ìyàwó mi wà nínú oyún first born nígbà yẹn mo wá wò pé nǹkan máa sọ rè pé téèyàn bá ní obìnrin tó lóyún sínú mo sì máa ń gbọ́ lẹ́nu àwọn àgbà ọdẹ tẹ́lẹ̀ tíyàwó èèyàn bá lóyún sínú èèyàn máa ń pa ìgalà tàbí bíi òṣùró tó bó ṣe wá dúró ní tèmi ẹ̀ fi jọ ń wora wa yóò lé ní ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kò lọ títí èmi wá ń dọ́gbọ́n sí ọwọ́ sẹ́yìn pé kí Wàsíù yẹn máa bọ̀ torí òun kò síyàwó ní ọ̀dọ̀ rẹ̀ tó lóyún mo wá ń ṣẹ́wọ́ sí déédéé pé Wàsíù yẹn wá súnmọ́ mi díẹ̀ báyìí bó ṣe rí i pé a fẹ́ di méjì lójú kan yẹn báyìí bó ṣe túlẹ̀ tó sá lọ ni ó jẹ́ ìrírí mi ẹlẹ́ẹ̀kejì pé èèyàn gbọ́dọ̀ ní ẹ̀kọ́ dáadáa nípa ọdẹ. ṣebí wọn láwọn ọdẹ kan máa pa tí ìyàwó wọn bá lóyún báwọn. wọn ìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ sí mi náà tí mo wá fi lọ àwọn èèyàn náà wá sọ pé ìjọ yẹn gan ni Wàsíù náà ti ń sọ pé bá pàṣẹ báwa méjì là ń lọ pé ká ní mo pa ni pé ṣèbí ohun ànídélé wípé èmi ni mo pa pé ìgbà tí pé méjì yẹn pé ìtààmọ̀ sọ ni pé òun ló pa pé tí èèyàn bá ti ròyìn rẹ̀ fáwọn èèyàn pé lágbájá báyìí tíyàwó ẹ̀ lóyún ló pa pé kò sí ní tí ó ṣẹlẹ̀ pé àti pé ká ní mo pa kókó tó bá sùn lé ni ó ní nǹkan kan tán tó fi ń ṣe pé so bí àbá ṣe pa ẹran yẹn ṣùgbọ́n torí pé ìmọ̀ òun àti pé àìtí ìdàgbà ọ̀sẹ̀ ńgbà náà kò jẹ́ kí n pa ó jẹ́ ìrírí kejì tí mo rí. ìmí nǹkan tó sì kẹta. ìrírí míì tí mo tún rí tó sì kẹta ọjọ́ yẹn àárọ̀ kùtùkùtù ni mo lọ sí oko náà mo yọ ẹ̀gbẹ́ odò mo ṣe ń lọ igi yẹn mo bóyá igi ṣé mo lè rántí orúkọ igi yẹn mọ́ igi yẹn ṣàtóbi ó wà ní ẹ̀gbẹ́ odò tó ó ní gbòǹgbò rẹ̀ wà ní inú omi rírí tí màá rí báyìí láàárọ̀ kùtùkùtù mo ṣáà ti ń gbọ́ kúrokúrò bí ìgbà pé nǹkan kan fẹ́ jáde nínú igi yẹn mo ṣáà wà dúró pé n tó ṣáà ń dúnnú kínní màá rí rírí tí màá rí báyìí ni òkété yẹn yọjú gamboro òkété rè kí wá ní rúdà yìí ẹsẹ bẹ́ẹ̀ ràn bọ́n ní ọ́ bí mo ṣe nàbọ́n sí yẹn gbà tí mo ṣáà rí pé ó tàkìtì sínú inú gbòǹgbò igi yẹn ṣùgbọ́n mi ò lọ gbé ò fi sílẹ̀ síbẹ̀ lọ ni ó jẹ́ ìrírí kẹta tí mo. kí ló tẹ̀ lọ gbókété yín. àkókò tí mo rí yẹn ká ní ṣe lè yàn dẹ́hu rẹ̀ tàbí pé mo dẹ nǹkan síbẹ̀ tó mú àkókò yẹn mo lè gbé torí màá ti mọ̀ pé mo wú jáde nínú ilé rẹ̀ ṣùgbọ́n ìjáde tó jáde sí mi yẹn ìjáde abàmì ni pé. ní ọ̀sán gan. ní ó ti ń lọ síbi aago 10 láàárọ̀. láàárọ̀. ṣé ẹ rò pé èrùn ò lè lé jáde níbi tó bá wà. ibi tó wà kì í ṣe ibi tí èrùn ti lè lé ẹran jáde torí inú gbòǹgbò igi yẹn gbogbo ẹ̀ inú odò ló wà kì í ṣe ibi tí èrùn ti lè lé ẹran jáde. mi ò sì fojú kérùn níbẹ̀ gan débi pé ká sọ pé èrùn ló lé jáde. ìrírí yín kan tó nù. ìrírí mi kan tó nù. ìrírí yín kẹrin ńkọ́. ìrírí mi kẹrin mo lọ sóko náà ni láàárọ̀ ni èmi ò mo sáà ní àyà pé kò sí nǹkan kan tó lè mo lọ sóko ní alẹ́ ni mo wò pé bí mo ṣe gbéná ní alẹ́ yẹn báyìí tí mò ń lọ lójú ọ̀nà títì ni màá tọ títì yóò fẹ́ tó bí kòtò mẹ́ẹ̀lì kan sábí ó tó bí ìlàjì mẹ́ẹ̀lì kí n tó yà kó lórí títì tí màá fi bọ́ sínú igbó ọjẹ́ alẹ́ tó bí mo ṣe wá ń lọ mo ṣáà ń lọ bó ṣe wá mọ́tò dẹ̀ mọ́ ń rìn náà ní alẹ́ níbẹ̀ bí mọ́tò yẹn ṣe tanná lọ́ọ̀kan báyìí mo wo kíní ọ̀hún bọ̀ gbogbo gíga rẹ̀ kò ga ju tó bá lé ní 2 feet díẹ̀ ni ó fi lé wọ́n wá jẹ́ èyí ó ti rí pé rí àgbàlagbà tó kí. ṣé bí èèyàn àbí. bí èèyàn ó lórí bí èèyàn. sára abúlé ọ̀dọ̀ yín ni. kì í sára abúlé o kì í sí ara abúlé torí tí n bá lọ sóko yẹn bẹ́ẹ̀ màá mọ̀ kó lé níbi 11. mẹ́rin yẹn rí. mi mọ̀ rí kì í ṣe èèyàn gidi kì í ṣe bí ìwé ni ó rí. bí ìwé lẹ pàdé. bí ìwé ni ẹ. torí ìrì tí ó rí yẹn kò bó ti wulẹ̀ kéèyàn gbó tó kó wá mọ́ ga ju 2 feet ó lé lọ
kó sì kíra bẹ́ẹ̀. Mi ò tí ì rí irú èèyàn bẹ́ẹ̀ rí tó jẹ́ ẹlẹ́ran ara bíi tiwa. tó gbéná lérí ni. Kò gbéná lérí, ó ń rìn bọ̀, èmi ń lọ, ó dà a fẹ́ jọ pàdé, ṣùgbọ́n nígbà tí a fi débi tí a ti pàdé, èmi ti débi tẹ́mi fẹ́ yà, tẹ́mi gbé fẹ́ yà sí oko. So bí mo ṣáà ti wá rí pé ó ń bọ̀ ní tí ó jẹ́ pé a pàdé yẹn, èmi débi máa ti yà, mo yà. So mo wá dúró nígbà mo ti rìn bí ẹsẹ̀ bàtà 15 sí títì yẹn, mo wá dúró, mo á wò pé bóyá yóò yà tì mí ní ibi tí mo yà sí yẹn. Ṣùgbọ́n nígbà tí ó ṣáà dé iwájú ọ̀nà ibi tí mo gbé yà yẹn, ó kàn kọjá lọ sí ọ̀tọ̀ ẹ̀gbẹ́ títì yẹn, ó ń tọ̀ lọ. So nígbà mo ti rí pé kò yà, bẹ́ẹ̀mi náà ṣe fi sílẹ̀ tí mo bá ọ̀nà tèmi lọ. Níjọ́ náà Ọlọ́run dẹ̀ wá ṣe àwọn nǹkan tí tèmi náà torí ẹ̀ jáde ńlé, Ọlọ́run pèsè wọn. Lórí bí àwọn bí ẹran díẹ̀ tó mo pa ọ̀yà, mo pa kí ni wọ́n ń pe orúkọ ẹta, mo tún pa orẹ̀ níjọ́ náà lọ. Ọlọ́run ti mọ́ bẹ̀ wá. Nídìí iṣẹ́ ọdẹ yìí, ọjọ́ wo lẹ lè gbàgbé láéláé? Ọjọ́ tí mi lè gbàgbé ọ náà níjọ́ tí mo rí ìgalà tí mò ń sọ yẹn. À ń gbọ́ yín. Ọjọ́ tí mi ò lè gbàgbé, ọjọ́ tí mo rí ìgalà tí mò ń sọ yẹn, tó ti pé rírí tí mo rí, mi ò ní oore ọ̀fẹ́ àti yìnbọn sí títí tó sì fi di pé ó lọ. So ọjọ́ kan nínú ọjọ́ tí mi ò lè gbàgbé. Tí ẹ lè gbàgbé. Ọjọ́ mi wo tún ni ẹ lè gbàgbé? Ọjọ́ kan tí mi ò tún lè gbàgbé, torí iṣẹ́ ọdẹ tí mò ń ṣe, kì í ṣe pé bóyá àgbójúlé pé mò ń lo nǹkan ìbílẹ̀, kì í ṣe pé ó wà, ṣùgbọ́n mo ní àyà de pé kò sí nǹkan kan tí máa bà mí lẹ́rù. So tí a bá lọ sóko, bóyá bí ejò ṣe máa tẹ́yìn ó rèjò pé ó sá wọ ihò, èmi àmọ́ tí n bá ti rí pé ó wọlé tán, màá gbìyànjú kí n fà padà, kí n lè fi àdá pàdé orí ẹ̀. Ṣùgbọ́n ọjọ́ tí mò ń sọ yìí, bó ṣe wọnú isà, àṣé isà yẹn ò jìn, bó ṣe lọ tó ti kan òpin isà yẹn, tí ó ti tọ́ padà sí ẹ̀yìn, tó ti padà sẹ́yìn, orí ẹ̀ ti wá kọjá ọwọ́ mi, bó sì ṣe lé orí ẹ̀ yẹn mú mọ́ ìrù ẹ̀ tí mo fẹ́ mú nù, bó ṣe bù mí jẹ ní ọwọ́. So bó ṣe bù mí jẹ lọ́wọ́ báyìí, mo ní èwo wá lélẹ̀. Bí mo ṣe sọ sílẹ̀ báyìí, mo gbé àdá lé ni, mo ṣe gé sí méjì ẹ̀ tí mo bẹ̀rẹ̀ sí mu ẹ̀jẹ̀ rẹ̀ ni. Ẹ bẹ̀rẹ̀ sí mu ẹ̀jẹ̀ rẹ̀. Bó wà níbi tó ti bù yín jẹ? Kò ẹsẹ̀ máa ń ṣe pé ejò bá bùyàn jù, ó máa ń dàyàn láàmú, tàbí àkekèé táyàn, ó máa ń yọ̀yàn lẹ́nu ẹ̀. Èmi ò ní fílì rẹ̀ tí mo fi délé, tí mo sọ fún dáàdì wa pé nǹkan báyìí máa ṣẹlẹ̀. Wọ́n wá ní ohun kọ́ báyìí nísìnyí. Mo wá yọ nínú báàgì tí mo kó sí pé mo tún fẹ́ mú ẹ̀jẹ̀ gan tán kí n tó délé. Wọ́n wá ní kán lọ sún. Èmi nìkan mo jẹ ejò yẹn ní lọ́dún náà lọ. Ṣé tẹ́jọ́ bá bùyàn jẹ, kéèyàn mu ẹ̀jẹ̀ rẹ̀, ṣé oògùn ejò ni? Oògùn ejò ni o. Ó yára ju gbogbo à ń ségbẹ́rẹ́, à ń ṣèkan gan lọ. Ṣé ni ò jẹ́ kó dà yín láàmú? Ó ní ò jẹ́ kó dà láàmú. Torí wọ́n ní wọ̀gán ó ti gbìyànjú. Téèyàn bá tún wá pa ejò ń. Téèyàn bá tún wá pa ejò yẹn tó lọ ń bá fún yàn. Kí wọn ó wá sè é. Bẹ́ẹ̀ni. Téèyàn wá dàjẹ́. Tẹ́tẹ̀tẹ̀ pé àwọn ahun. Kì í ṣe táhun o. Ara àwọn àjẹ́ ara náà ni o. Àjẹ́ ara ni. Kéjò tó máa burú èèyàn bẹ́ẹ̀ jẹ yóò níbá. Yóò níbá. Ọlọ́run ní jẹ́ ara ràn sí. Wọ́n bá lè ṣe fún yàn. Bí èèyàn bá dẹ̀ rí pé kì í ṣe pààrẹ̀ mú tàbí nǹkan kan, fún rẹ̀ kó bọ́ sídìí àrò, kó dáná, kó sun, kó dẹ̀ sí, kó dájẹ́. Ó dà bẹ́ẹ̀. Tẹ́ ẹ̀ mọ́ bá wọn dẹ̀ háyháyé. Màá mọ bá wọn lọ. Kí ni ìrírí yín nígbẹ́ háyháyé? Ìrírí mi nígbẹ́ háyháyé ni pé mo mọ́ sọ fún wọn pé tí ẹ bá ti lè gbọ́rọ̀ ìbọn tèmi, ẹ mọ́ fòyà. So ìrírí mi àkọ́kọ́ tí mo rí ni pé ẹtu yẹn fò jáde báyìí, mo sì mọ calculation pé bí ẹran bá fò gbà lẹ́ẹ̀kínní gbà kejì déédéé ibi tí ó ṣe, mo yìnbọn sí. So nígbà mo yìnbọn sí lọ́jọ́ náà, wọ́n á ní ìbọn mọ̀ mú, wọ́n ní jẹ́ àlọ́jẹ ìbọn rẹ wo ló mú nǹkan kan, wọ́n sá bẹ̀rẹ̀ sí bá mi jiyàn. So bá a ṣe kúrò níbẹ̀ ni. Nígbà tá a kúrò níbẹ̀, nígbà òdìjọ́ kẹta, inú kòkó ọ̀rẹ́ mi kan ni ẹran yẹn gbà lọ. Nígbà òdìjọ́ kẹta ló wá ní ẹnìkan yìnbọn nu yín lánàá sẹ́tu pé kí ló dé tẹ̀ wá.
mo ní èmi náà mo yin lónìí à ó ní bóyá ló rìn tó òpónà méjì tí ẹran yẹn fi kú pé ká ní àtọpa rẹ̀ ni pé àbá rí so èmi ìfẹ́ kí wọ́n bá mi jiyàn tí n bá ti yìnbọn pé mo yìnbọn sí nǹkan mo ti gbà pé dandan ni kó. ṣé ẹni ń sáàrì jẹ ṣé wọ́n rí jẹ. ẹni yẹn rí díẹ̀díẹ̀ lára rẹ̀ torí kéye ìbàjẹ́ tán. ìbàjẹ́ tán so ìjọ kan tún wà bẹ́yẹn tí mo yìnbọn sí ẹ̀tà ìgbẹ́ háìháì náà ni àwa méjìlá dúró à ń wora wa so bí ajá ṣe ń da ẹ̀tà yẹn bọ̀ gbàràgbàràgbàràgbà ọ̀dọ̀ tèmi ló súnmọ́ jù bí mo ṣe yìnbọn sí nìyẹn ìbọn tí mo yìn báyìí gbòòrà bó ṣe túlẹ̀ ní eré rẹ̀ yẹn tún wá pọ̀ sí lọ́rẹ́ mi yẹn ti ń sọ pé oníbọn ọba ní nǹkan kan gbà mo níbọn ọba bí mo ṣe tẹ̀lé nìyẹn títí ngbòyà mo débì kan báyìí ngbà máa fi rí bá àdá ti bọ́lẹ̀ ìbọn gan ti bọ́lẹ̀ lọ́mi mo sá tẹ̀lé bí mo ṣe tẹ̀lé báyìí tó fẹ́ wọ igbó kan bí mo ṣe fà ní ìrù yẹn bí mo ṣe fà ní ìrù báyìí ó ń fà mí èmi náà ń fà mo sá ń ké pé ẹ mọ̀ má dàbọ̀ ẹ mọ̀ má dàbọ̀ ẹ mọ̀ má dàbọ̀ so títí táwọn yòókù fi mú àdá dé bí mo ṣe pa ẹ̀tà yẹn nu. so ṣé ìbọn ọba ni. ìbọn bá nígbà tí a gbé dé ibi tí a ti sáyan rẹ̀ kò sí ẹ̀dọ̀ tó orí ìka nínú ẹ̀ mọ́ gbogbo ẹ̀dọ̀ ẹ̀ báyìí ìbọn ti gé gbogbo ẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ dànù so mo á sọ fún mo níṣẹ́ rí nísìnyí táyà ìbá tó tẹ̀lé ẹ sọ pé ìbọn ọba yóò dẹ̀ sì tó di ẹran àdé ni. ẹran àdé àwọn àrírí yín nígbẹ́ àìháì. bẹ́ẹ̀ni. ó lágbára nígbẹ́ àìháì yẹn ọjọ́ wo lẹ lè gbàgbé. ọjọ́ tí mi lè gbàgbé nínú ìgbẹ́ àìháì torí èmi ìfẹ́ kéèyàn yìnbọn yìnkuyìn là bá lọ níjọ́ náà ọ̀rẹ́ mi kan òun náà òun máa ń yìnbọn gbogbo èèyàn ti gbà pé oníbọn lòun náà nígbà tí ó sà bí ajá yẹn ṣe ń da ọ̀yà bọ̀ ọ̀dọ̀ mi lọ́ọ̀yà yẹn fẹ́ gbà wá tẹ́lẹ̀ kódà bó ṣe tún sẹ́bùrù tó padà nìyẹn nígbà tí màá rí báyìí ìbọn tí mo gbọ́rọ̀ gbòò ajá tí ó ń da ọ̀yà yẹn ni ọ̀rẹ́ mi yẹn tó yìnbọn fún pa ó dùn mí lọ́jọ́ náà torí ajá tó mọdẹ tó ṣe pé tó bá ti ń rìn ké mẹ́ran báyìí àti gbà pé ọwọ́ wa ti tẹ̀ so àwọn ìrírí tí mo rí nínú ìgbẹ́ háìháì ni. ìgbẹ́ háìháì ọjọ́ wo ló burú jù lóko tó yẹ pé ẹ lè délé ká ẹ sọ fún bẹyìn pé àìdélé ewu lélẹyìí o. tó ṣẹlẹ̀ níjọ́ tí mo rí tó burú yẹn èmi kọ́ ló ṣẹlẹ̀ sí nínú àwọn tá a jọ lọ sí oko náà ni torí ìyàwó tèmi mọ́ ilẹ̀ ń wá lọ sí igbó gangan kẹgbà o tí n bá mẹ́ran dé sóyè jẹ ni òun máa jẹ pé òun ò láìkí bẹ́ẹ̀ ṣe máa ń tẹ̀lé àwọn èèyàn lọ kankan ó sáà dijọ́ náà bá a ṣe ń lọ sí oko ẹni nìkan náà àwọn èèyàn wa náà ni ó máa ń yáwọ́ yìnbọn ìbọn tí ó yìn báyìí déédéé ojúgun ẹnìkan náà tá a jọ lọ sóko yẹn nìbọn yẹn ṣe tó ọta kan sàmú ní ẹsẹ̀ tí n bá délé tí n bá sọ fún ìyàwó mi pé inú ẹ̀ tá a mọ̀ ní olóko kò ní jẹ́ lọ́ọ̀bì kankan mọ́ kò ní jẹ́ kódà ó lè gbé ìbọn mi kó lọ fi dáná so mi sáà ṣàlàyé nǹkan yẹn fún ó jẹ́ àwọn nǹkan tí àìdélé wí nínú ìrìn àjò ìbọn yìí. tí òjò kàyìn mo kọ ọdẹ rí lálẹ́. tó pọ̀ dáadáa. bó ló ti ṣẹlẹ̀. ìgbà míì wà bẹ́ẹ̀ tó ti pé òjò lè mọ́ sùn tí màá gbéra kúrò nílé pé mò ń lọ sóko ọdẹ màá sì lọ tí n bá ti lọ òjò yẹn kàn ṣàdédé ṣe bíríbíríbírí níjọ́ náà ni ṣùgbọ́n ìyàlẹ́nu Ọlọ́run ni pé tí n bá lọ sóko kó jẹ́ ojú ọ̀sán gan lòjò bá rọ̀ tí n bá lọ sóko tí n bá délé wọ́n mọ̀ sọ pé bó ni mo ṣe máa ṣe aṣọ ò ní tútù bẹ́ẹ̀ bàtà ò ní ṣe kinní kan níbo ni mo máa ń rí ṣe Ọlọ́run máa ń fún mi ní ọgbọ́n yẹn dé pé tí n bá ti ṣe àwọn nǹkan kan síbi tí mo fẹ́ dúró sí bójò bá ń rọ̀ ní kinní kò kì í sábà pa tí n bá gbé lọ sóko. ẹ lóògùn òjò òjò wájú ẹ pa òun. Ọlọ́run náà la máa ń bẹ. àkọ́fọ́ rẹ̀ kọ́ òun. rárá. ẹ̀yìn èèpàgbín àgbélé méjì èèpà rere. bẹ́ẹ̀ni ọlọ́ẹ̀yìn àgbà náà. ẹ̀yin màá kọ́ rí tẹ́ ẹ lóògùn òjò. ó lé àdọ̀gbọ́n sí náà. ọ̀rọ̀ alẹ́ kàn yín lára. òjò sábà pa èmi lé kí wọ́n wá sọ pé òjò mọ̀ pa ń lóko lónìí o kò fẹ́ ṣẹlẹ̀ rí tí mi fi lọ sí oko alẹ́ mọ́.
ọjọ́ wo lẹ lè gbàgbé ní dẹ̀nà alẹ́? Ọjọ́ tí mi lè gbàgbé ní dẹ̀nà alẹ́, ọjọ́ náà mo kàn sáà ń lọ náà ni bí mo ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ bí mo ṣe dé ibi ìdí igi yẹn báyìí mo sáà rí pé kí ni eléyìí, ojú rẹ̀ ò tíì jọ ojú ẹran ní ojú mi. Bí mo sáà ṣe ń wò pé ó fẹ́ farahàn mo sáà ra sẹ́ẹ̀tì iná yẹn fún un níwọ̀nba tó ti pé tó bá yọjú màá fi lè mọ̀ pé ẹran ni. Tó ń gbà mo sáà wá ń wò pé èrùgbó yìí ò jọ ti ẹran mọ́, pé kí ni èrùgbó yìí fẹ́ ó tó di pé bóyá yóò tiẹ̀ fojú hàn dé pé kíní, mo sáà mọ̀ pé kì í ṣèèyàn. So bí mo ṣe yìnbọn síbẹ̀ ni, bí mo ṣe yìnbọn síbẹ̀ báyìí gbogbo yẹn kàn dàbí ìgbà pé wọ́n wọ́ wíìrì bí ìgbà pé nǹkan kan ńlá fa àwọn igbó yẹn mọ́ra. Bó ṣe dún báyìí nígbà sáà wà tó bí ìṣẹ́jú mẹ́wàá mo wá súnmọ́ ibẹ̀, mo rí pé mi ì rí nǹkan kan, kódà mi ì fẹ́ rójú ìjà ìbọn mi gan ní ara gbóńbẹ̀. Mo wá wò pé kí ló wà níbí báyìí. Tó o tó jẹ́ ọjọ́ mọ́nìgbàgbé nínú ìgbé alẹ́ tí mo lọ. Bẹ́ẹ̀ sọ fáwọn àgbààgbà ń gbẹ délé àgbà ọdẹ kí wọ́n pè. Èmi ò wulẹ̀ ròyìn rẹ̀, torí tí n bá ròyìn ẹ̀ ní tinútinú fún ọ pé nǹkan báyìí ṣe, ní tí wọ́n mọ̀ sọ náà ni pé ọmọdé ni ò tí gbó kàn, pé tó bá ṣe pé bí àwọn ni pé wọ́n lè pé àwọn ìbá fojú àwọn rí nǹkan yẹn tó fẹ́ yọjú níbẹ̀. Ṣùgbọ́n mi ò fi gbogbo ara ẹ̀ ròyìn ẹ̀ fún wọn dé pé bóyá kan fún mi ní àṣírí kankan pa rẹ̀. Ó lè jẹjọ. Ìwọ tó wọ́ tó bá jẹjọ ni èyí ó gbọ́rò pé ń wọ́ lọ ojú kan bí ìgbà pé atẹ́gùn fẹ́ bírìrì lójú kan, bẹ́ẹ̀ náà ló ṣe tó dẹ̀ dákẹ́. Bóyá àwọn ilẹ̀ ni. Mi ì fojú kan ṣùgbọ́n mo rí nígbó rẹ̀ pé bí ìgbà pé nǹkan fẹ́ jáde nínú àárín yẹn kó tó di pé mo yìnbọn sí i. Láwọn òkúta ẹ̀ máa lọ́hùn, ìjọ wo nínú yín dùn jù? Ìjọ tí inú mi dùn jù, èmi nìkan ni mo dá lọ sóko náà ìjọ tí mo sọ yìí, kì í ṣe ìgbẹ́ háìháì. Kíní sẹ́ńdẹ́ tí mo fi máa ń kìbọn 8 péré náà ni ó wà lọ́ọ̀ mi. Òjò ṣẹ̀ṣẹ̀ rọ̀dá láàárọ̀ ọjọ́ náà tí mo lọ ni. Tó mo ṣe wá ń lọ, mo tiẹ̀ tó ń rò ńgbà mo lọ pé 8 péré mo mọ̀ mí lọ́wọ́ pé mo sáà ń lọ. Tó mo débì kan, ọ̀hànràn ló kọ́kọ́ yọjú, Ọlọ́run mú un fún mi. Tó mo tún rìn sáà kí n mọ́ sáà fọ̀rọ̀ gùn, gbogbo sẹ́ńdẹ́ 8 tí mo mú lọ sóko lọ́dún náà kò sí ní tí mi fi pa nǹkan. Tó 8 yẹn báyìí ẹran ni mo fi kó wálé. Ọjọ́ yẹn inú yẹn dùn. Inú mi dùn gan ni. Èwo ló jẹ́ gbàkejì ẹ̀? Tí ó jẹ́ pé ó tún múnú mi dùn. Bẹ́ẹ̀ni. Ọjọ́ tí mo tún lè sọ pé ó jẹ́ gbàkejì náà ni pé láàárọ̀ kùtùkùtù ni mo jí lọ sóko, torí mo máa ń dẹ tàkùté náà. Tó mo ṣe wá ń lọ, bí mo ṣe dé ibi ẹ̀bá odò yẹn, mo sáà ń gbọ́ tútútútú. Àṣé àwọn ọ̀yà ni wọ́n ń rin òkè odò yẹn, bóyá wọ́n jẹ kúrò nínú oko ìgbàdo kan, so wọ́n wá ń rí kọjá sí ẹ̀gbẹ́ odò. Ó wá jẹ́ ọ̀dọ̀ ibi tí èmi wà. Mo sáà dúró, mo sáà ń wò pé kí ni ń bọ́ sínú omi. Mi ò rí wọn láti òkè tí wọ́n ti ń bọ́ sínú omi yẹn torí gbó dí níbẹ̀. Mo sáà ìrònú omi yẹn ni mò ń gbọ́ títí ń gbò fún wa yá, mo wá ń rí ìrùgbó bọ̀. Mo rí ìrùgbó yẹn tí ń bọ̀. Wíwá ni sóńjò lọ jáde nínú omi torí wọ́n gbé mú tẹ̀léra wọn nígbà tí ì ṣe ẹyọ kan. Mo sáà ní sùúrù títí dé pé inú ọwọ́ tí màá náà báyìí, Ọlọ́run ṣe ó mú 3 ní àárín wọn. Tó bọ́n yòókù ṣe fọ́n dànù tí wọ́n lọ ni. Nídìí iṣẹ́ ọdẹ tí ẹ ń ṣe yìí, ọjọ́ wo lẹ pa ẹran tẹ́ ẹ dá mọ̀? Ẹran tí mi ò dá mọ̀ sẹ́mọ̀, ìgbẹ́ tí mi lọ sí gbó rìsáàfù pé bóyá à ń dẹgbó lọ. Ṣùgbọ́n ọjọ́ tí màá kọ́kọ́ pa òrẹ̀ náà mú wò pé ẹran wo ni onípẹ̀ gangan lára yìí. Òun náà mo fẹ́ lè sọ pé ó jẹ́ ẹran tó kọ́ sí mi ní kinní. Mo sáà rí pé ìpẹ́pẹ́ ó pọ̀ lára rẹ̀. So àwọn ẹ̀nà wá sọ fún mi pé òrẹ̀ mọ́. Kílẹ̀ wá ṣe sí tẹ́ ẹ gbé? Jíjẹ ni mo gbé. Mo gbé wálé ni.
Ìgbà mo gbé délé náà tó sọ fún pé òòrẹ ni pé ṣé mi rí òòrẹ yẹn wọ́n bóyá òòrẹ oníṣẹ́ṣẹ́. Òòrẹ ṣẹ̀ṣẹ̀. Òòrẹ ṣẹ̀ṣẹ̀ wọ́n pè. Láwọn ọdẹ tẹ̀ràn dẹ ìjọ wo nínú yín bàjẹ́ jù? Nígbà pé mo ti sọ ìjọ tínú mi bàjẹ́ jù náà lórí ọdẹ ọjọ́ ọdẹ orí ẹran kọ́mọ́ lè yìnbọn sí ìbànújẹ́. Ìjọ wo ló jẹ́ gbàkejì ẹ̀? Gbàkejì ẹ̀ ìjọ tí ejò bù mí jẹ náà ni tó jẹ́ gbàkejì. Inú yín bàjẹ́ níjọ́ náà? Bàjẹ́ pé bù mí jẹ. Látijọ́ náà lẹ́yìn ti ṣoògùn ejò? Láti ìgbà náà Ọlọ́run ò tí ì jẹ́ kí ejò bù mí jẹ. Ìmọ̀ràn wo lẹ ní fún àwọn ọdẹ? Ìmọ̀ràn tí mo ní fún àwọn ọdẹ pàápàá jùlọ ká mọ̀ sọ ti àwọn tó ti dàgbà nídìí iṣẹ́ ọdẹ, ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá jẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ ń gbìyànjú láti mọ̀ nípa sí ọdẹ, wọ́n fẹ́ kó ní ẹ̀kọ́, kó gba ẹ̀kọ́ lọ́dọ̀ àwọn tó bá jẹ́ àgbà ọdẹ, kó yé tó fẹ́ ṣe kó lè yé dáadáa. Orí irújọ́ tí mo ní mo yin ọ̀yà ní ẹ̀gbẹ́ odò tó bá ti pé ìmọ̀ jinlẹ̀ ni, irú ọ̀yà yẹn kò yẹ kó jẹ́ ẹran ọ̀dìn, ó yẹ kí ó jẹ́ ní tí màá gbé délé ni. So ẹnikẹ́ni tó bá fẹ́ kọ́ nípa ọdẹ ṣíṣe tàbí tó fẹ́ máa yìnbọn, ó nílò láti súnmọ́ àwọn àgbà tí wọ́n ti mọ̀ nípa iṣẹ́ yẹn, kí wọ́n fi òye rẹ̀ yé, kó má jà sí pé yóò kàn máa lọ ìlọ pé bó bá ti lè rí kó rí. So yóò sì tún ràn lọ́wọ́ nípa iṣẹ́ tó bá ń ṣe ní bó bá ṣe ń lọ sóko, òun náà ó túbọ̀ máa rí ìmọ̀ràn tàbí òye táwọn àgbà bá ti fi yé yẹn yóò máa rí. So ẹnikẹ́ni tó bá fẹ́ ṣiṣẹ́ ọdẹ kó gbàmọ̀ràn, tó bá tiẹ̀ jẹ́ pé ó mọ̀ bọ́n yìn, ó tún kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn tí wọ́n tún ní ìmọ̀ nípa ìbọn yíyìn ju tiẹ̀ lọ. So àmọ̀ràn tí mo lè gbà wọ́n nìyẹn. Ọdẹ ẹ̀sìn, ọdẹ ẹjọ́un, ẹ fi wọn wéra wọn, èwo ló sàn? Gbogbo nǹkan tí à ń lò náà lóde òní, táwa náà bá rí, á ti rí pé àwọn nǹkan àtijọ́ ó le ju nǹkan ìsìn lọ, ó dára ju nǹkan ìsìn lọ. So àwọn nǹkan ọdẹ àtijọ́ àtọdẹ ìsìn, ìyàtọ̀ tó wà láàrin wọn kò mọ níwọ̀n, torí pé ọdẹ àtijọ́ ìrírí tí wọ́n ti rí, ìrírí àwọn àgbáyé àtijọ́ ló ń bẹ nínú wọn. Ṣùgbọ́n ọdẹ ìsìn tó bá ṣẹ̀ṣẹ̀ sọ pé òun ṣiṣẹ́ ọdẹ, ó bẹ́tà kó lọ kẹ́kọ̀ọ́ sí lọ́dọ̀ àwọn tán ti jẹ́ aṣíwájú ẹ̀. Nípa ẹran pípa pẹ̀lú ọrọ̀ ajé, sọdẹ jọ̀hún ló sàn ni àbí tìsìn? Pẹ̀lú ọrọ̀ ajé tó wà ń ta nísìn àbí? Bẹ́ẹ̀ni. Ọdẹ jọ̀hún sàn ju ọdẹ ìsìn lọ. Ẹ túmọ̀ tí gbówó lérí. Òwúlẹ̀ gbówó lórí ni, kó tó rẹ́yọ kan gan pa yóò mọ̀ rin. Ọdẹ jọ̀hún sì lè lọ sóko nísìn nígbà náà kó jẹ́ pé yóò mọ̀ mú 3 4 wálé, tó jẹ́ pé owó téèyàn tẹ ẹyọ kan nísìn gan kò ní tó iye tí ó ta 3 4. Owó tó láǹfààní pé òun tó ń jẹ ń bẹ̀. Tọ́dẹ kan bá lóko nísìn tó jẹ́ pé torí kó lè sí ọrọ̀ ajé ló ṣe lọ, ẹyọ kan tó bá pa náà yóò gbé ta, kò ní rí nǹkan kan sọ pé òun náà fẹ́ fi sínú kòkò. Ẹni tó bá fẹ́ kọ́ sí ọdẹ nísìn yóò lò tó ọdún mélòó? Bóyá ẹ̀yin lẹ tiẹ̀ fẹ́ kọ́. Tí èèyàn bá fẹ́ kọ́ sí ọdẹ tó jẹ́ pé bóyá ó fẹ́ fi ṣiṣẹ́ ṣe nísìn báyìí, at least tó bá kéré tán jù títí ń báyàn lọ sí oko, yóò lo ọdún kan. Yóò lo ọdún kan? Yóò lo ọdún kan. Kó tó lè máa pa irú ẹran wo? Kó tó lè sọ pé ẹran pípa gan nínú igbó kọ́ ni tó ṣe pàtàkì jù, bí ó ṣe pé òye béèyàn ṣe ń rìn nínú igbó. Nísìn báyìí inú igbó téèyàn fẹ́ wọ̀, tó já sí pé lẹ́yìn ibi tí iná tí o gbé lérí tó mọ́lẹ̀ mọ́, o mọ nǹkan tó lè gba ẹ̀yìn jáde, o mọ nǹkan tó lè ti òkè bọ̀ sílẹ̀. So téèyàn tí ò bá ní ẹ̀kọ́ dáadáa, ó ṣeé ṣe kó jẹ́ sí pé ẹ̀rù ó máa bà. Kí làwọn nǹkan tó dẹ gbọ́dọ̀ ní kó tó di pé yóò máa dẹná alẹ́? Kọ́dẹ tó lè dẹná alẹ́, ọdẹ gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ nípa iná alẹ́ dídẹ, torí iná tá à ń gbé lérí náà kì í ṣe pé bí ìgbà pé èèyàn kàn dédé gbé iná kò lé pé mò ń wá
ìgbín lọ síbẹ̀ yẹn tà pé òun fẹ́ fi wo ohun tí ń ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn, kò rí bẹ́ẹ̀ rárá. Iná tá ọdẹ ń gbé kò lé, ẹ̀kọ́ gbọ́dọ̀ wà ńbẹ̀. Ó lákòókò tí iná gbọ́dọ̀ wà ní low, ó lákòókò gbọ́dọ̀ wà ní high. Kì í ṣe pé kọ́kàn dédé gbé iná kó gbé lérí kó dẹ̀ sọ pé òun lọ sí oko. So ó nílò ẹ̀kọ́ tó jinlẹ̀ lórí ẹ̀. A fẹ́ kẹ́ ẹ kọ́ wa ní àjò ẹyọ kan. Arúmọléegun. Arúmọléegun. Tí èèyàn bá rí ewé èso lára. Èso lá. Àwa máa ń pè ní lára. Bó ṣe pupa, bó ṣe funfun. So ó ní ẹ̀gúsí nínú. Bẹ́ẹ̀ni. Téèyàn bá ti, tó bá ti gbẹ ni o, èyí ó wọ. Téèyàn bá ti wọ, èyí ó mú ẹ̀gúsí inú rẹ̀ yẹn, èyí ó yọ. So èyí ó ra òrí mọ́ àti káfúrọ̀ yẹn. Èyí ó lọ lójú ọlọ, èyí ó wá fi òrí yí. Téèyàn bá ti wá fòrí kó, èyí ó wá mú káfúrà yẹn, èyí ó fi sí, èyí ó lọ papọ̀. So gbogbo ibi tí ó bá jẹ́ bí tó máa ròyìn, wọ́n máa fi wọ̀. Èyí ó máa fi wọ̀. Tẹlifóònù nọ́mbà yín ńkọ́? 080 34 76 3682. Ẹ wí lẹ́ẹ̀kan sí. 080 34 76 3682. Ẹ ṣeun.